ẹ kú lé là kára lé èrò wá là kérò ọ̀nà ẹni tí ò bá lọ èrò wọn kì í dé. Nínú àwọn tó ṣe kókó tó ṣe pàtàkì tá a gbọ́dọ̀ máa pera wa ṣàkíyèsí gẹ́gẹ́ bí ìlérí wa pé a ò ní fi dùn yín nítorí pé àkókò yín tẹ̀ ń lò láti máa fi wò wá ó ṣe kókó sí yín bẹ́ẹ̀ ló ṣe kókó sí wa la fi máa appreciate gbogbo ìgbìyànjú yín láti máa dúró lórí ìkànnì nítorí pé ẹ mọ̀ pé bí lẹ́tí gbọ́ òkodoro ọ̀rọ̀ lẹ́tí lè gbọ́ ìròyìn tó jẹ́ ojúlówó àtàwọn ohun táwọn èèyàn gan tí wọ́n fẹ́ sọ nígboro. Tá bá ní ká bójú wo ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀láwọn orílẹ̀-èdè míì káàkiri àgbáyé pàápàá jùlọ ká bẹ̀rẹ̀ látàwọn orílẹ̀-èdè lè tó súnmọ́ wa pẹ́kípẹ́kí. Ǹjẹ́ bá a ṣe ń ṣèjọba wa lórílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe láwọn orílẹ̀-èdè míì. Ẹ jẹ́ ká ti bi ìṣáná ká kíyèsí ògùn lórílẹ̀-èdè tó súnmọ́ wa lórílẹ̀-èdè Nàìjíríà yìí nínú àwọn orílẹ̀-èdè bẹ́ẹ̀ lórílẹ̀-èdè Benin wà ìyẹn tí ṣe lè olómìnira Benin Republic. Àwọn ìlànà kọ́ wà tó jẹ́ pé lóòótọ́ àti lódodo gbọ̀rọ̀gbọ̀rọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà la fi jù wọ́n lọ. Lóòótọ́ a lè máa tọ́ka sí wà bàjẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà àwọn ìjà àjẹbánu táwọn adarí wa tí wọ́n ń ṣe àwọn ìlànà kò tọ́ ìwà ọ̀daràn eléyìí tó jẹ́ pé ó mú wá lómi lórílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n kò ní burú títí ẹ̀kọ́ mọ kí bàbá máa pé ó dọwọ́ ọmọ òun lọ́rùn bó ti lè wùn kí ṣòro máa kojú orílẹ̀-èdè Nàìjíríà tó kò ṣe bí irú àwọn orílẹ̀-èdè kéékèèké eléyìí tó súnmọ́ wa. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà la ṣe ń bẹ̀ yín àwọn tó bá tọ́ tẹ́ rò pé lè ṣe àwọn tó bá yẹ tẹ́ rò pé lè ṣe tó fi máa mórílẹ̀-èdè Nàìjíríà máa wà lókè téńté tó fi máa mórílẹ̀-èdè Nàìjíríà wà nípò àkọ́kọ́ nílẹ̀ Áfíríkà eléyìí tó jẹ́ pé bọ́ba ti ń ra ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n máa rí lára wa. Ẹ̀já wò ó ní gbogbo ẹ̀ka pátápátá nílẹ̀ Áfíríkà kò sẹ́ka náà tí wọ́n lè sọ pé wọ́n fọwọ́ rórílẹ̀-èdè Nàìjíríà sẹ́yìn. Ní ẹ̀ka òṣèré orí ìtàgé káàkiri àgbáyé ibi táwọn tó jẹ́ actors orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bá ti ń sọ̀rọ̀ àwọn orílẹ̀-èdè tó kù wọn máa wà láwọn ọ̀pọ̀ ẹ̀yìn ni. Bákan náà lẹ́ka orin bóyá orin tàkasúfèé ni o irú orin yòówù kó jẹ́ níṣọ̀bà lórílẹ̀-èdè Nàìjíríà bá bá ní ká gbé wọn papọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè míì iwájú lórílẹ̀-èdè yìí wà léyìí tó jásí pé Ọlọ́run ọba Ìdùmarè gan ó láwọn nǹkan tó ṣe lẹ́tọ̀ọ́ ó láwọn nǹkan tó ṣe gẹ́gẹ́ bí àǹfààní tá a lè jẹ ohun àlùmọ́ọ́nì pàápàá tá a ní Nàìjíríà nílẹ̀ Áfíríkà ó lójú àwọn orílẹ̀-èdè tí wọ́n nírú àwọn ohun àlùmọ́ọ́nì bẹ́ẹ̀ bá a ṣe wá ń rìn yìí ǹjẹ́ ká sọ pé àwọn adarí rere iná làwa lack lórílẹ̀-èdè Nàìjíríà ni ò jẹ́ ká lè máa tẹ̀síwájú ǹjẹ́ ká sọ pé àwọn adarí rere tá a ní in ló ń jẹ́ kó jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe bí ẹni wà lọ́wọ́ ẹ̀yìn ló fi jẹ́ pé kéèyàn ó tó dépò irú èèyàn wo ló fẹ́ lọ sípò. Ẹ jẹ́ ká wo àwọn tó ti ń darí wa bọ̀ látẹ̀yìnwá kò sígbà náà tá a ní adarí kan lórílẹ̀-èdè Nàìjíríà tá a fẹ́ níṣòro pẹ̀lú ìlànà tí wọ́n ń gbà darí wa. Ẹ já bẹ̀rẹ̀ láti gbà ìṣèjọba ológun lórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn táwọn òyìnbó gbépò lẹ̀ wípé ẹ gbà ìṣèjọba yín o ẹ máa dá a ṣe lọ. Látìgbà náà láti bẹ̀rẹ̀ sí ní ìṣòro látìgbà náà láti bẹ̀rẹ̀ sí ní ìṣù wípé báwo la ṣe fẹ́ darí. Ẹ wò gbà torílẹ̀-èdè Nàìjíríà wà ní eléyìí tí wọ́n ń pín sí ẹkùn òjẹkùn tó jẹ́ pé ẹkùn ilẹ̀ Yorùbá àwọn máa ní igun tiwọn ẹkùn àwọn tó wá láti south east àwọn máa ní tiwọn àwọn tó wá láti northern àwọn náà ní àwọn adarí tiwọn. Látìgbà náà láti bẹ̀rẹ̀ sí ní ìṣòro nílẹ̀ Yorùbá ń tiwa bá a bá sọ pé a fẹ́ lọ máa kojú bọ àwọn ẹlòmíì nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká kọ́kọ́ wò ó fàpẹ̀rẹ̀ nígbà tó jẹ́ pé alẹ́ ni tó jẹ́ pé adarí ní ẹkùn ìwọ̀ oòrùn tá a rí jàn gẹ́gẹ́ bí Awólọ́wọ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nígbà tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ fẹ́ lọ sí ìpele míì tó o pé kí ẹni tó jẹ́ pé Ládòkè Akíntọ́lá tó jẹ́ pé bí igbákejì òun kó sì bọ́ sípò náà títí dòní aáwọ̀ láàrin ọ̀rọ̀ tó ṣokùnfà ìdépò Ládòkè Akíntọ́lá tòun ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nígbà tí wọ́n lọ fọ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ sẹ́wọ̀n gbogbo irú àwọn aáwọ̀ yìí ni ò tí ì tánlẹ̀ dàsìkò tá a wà yìí irú ẹ̀ ló tún rúgbó bọ̀ yìí o. Ìdí tá a fi mú wa wá ṣàkíyèsí tá a fi mú wa wá sí ìrántí lórí gbogbo irú àwọn ọ̀rọ̀ yìí ò ju pé a tún ti ń súnmọ́ àsìkò láti yan adarí míì lórílẹ̀-èdè Nàìjíríà ó tún ti ń súnmọ́ wa bọ̀ àwa náà ti ń súnmọ́ nígbà tí ó bá fi dìdá yìí
ọdún 2027 á ti máa dárúkọ ààrẹ, bóyá ààrẹ tó ń bẹ nípò yìí náà la máa dárúkọ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, bóyá ààrẹ míì ńlá máa dárúkọ níwòyí ọdún 2027 gẹ́gẹ́ bí ààrẹ tó ń darí wa lórílẹ̀-èdè Nàìjíríà. Ló fi jẹ́ pé àwọn wo ló ń darí wa, ṣé kìí ṣe pé okùn kan ṣo náà tó ń bí gbogbo wọn láti ìṣẹ̀bẹ̀rẹ̀ tá a ti gba òmìnira iná ló sì ń bí wọn. Ẹ jẹ́ ká bójú wò fínífíní gbogbo àwọn tó ń bẹ nípò lórílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí ló jẹ́ pé lọ́nà kan àbó mi bí ò bá jẹ́ bàbá jẹ̀gbọ́n, bí ò bá jẹ̀gbọ́n á jàbúrò, tàbí káwọn gan kí wọ́n ti wà nínú ìlànà ìṣèjọba yẹn fọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Kò fi bẹ́ẹ̀ máa ń wọ́pọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tá a máa rẹ́ nìkan tó kàn máa dé o, tó kàn lọ gbégbá àbò tó kàn di gómìnà tí ò ṣe pé bóyá ó ti wà nínú ẹgbẹ́ òṣèlú, àbó ti jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́, àbó ti jẹ́ ó ti bẹ́ẹ̀ nìkan ṣe tó jẹ́ pé olóṣèlú ni. So irú àwọn nǹkan wọ̀nyí ló máa ń mú kó jẹ́ pé a kàn ń pòòyì lójú kan. Ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ ti Atiku Abubakar ká mú wá gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Olóyè Atiku Abubakar iná ló jẹ́ igbákejì ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́, ìyẹn láàrin ọdún 1999 sọdún 2007. Ẹ mọ̀ oríṣiríṣi àwọn àwọ̀ eléyìí tó jáde nípa wípé nígbà tí ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ tí wọ́n ṣèjọba gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 1999, ká fojú inú wò ó látọdún 1999 tí Atiku Abubakar tó ti jẹ́ igbákejì ààrẹ nígbà náà, ìyẹn olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, pẹ̀lú wípé Atiku Abubakar ó jẹ́ igbákejì ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ lákòókò náà títí dàsìkò yìí àwọn ohun tó jẹ́ àwọ̀ láàrin wọn ò tí ì tán. Àìpẹ́ yìí ni fọ́nrán kan jáde níbi tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti gbé ń sọ̀rọ̀ wípé nínú àwọn àṣìṣe tí àwọn ṣe láyè yìí jù iná ni pé àwọn yan Atiku Abubakar gẹ́gẹ́ bí igbákejì nígbà náà. Atiku Abubakar sì ń sọ ní tiẹ̀ wípé nínú àṣìṣe tóun ṣe láyé òun iná ni wípé òun tẹ̀lé ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí adarí òun. Atiku Abubakar ní nínú àwọn ohun tó jẹ́ kí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ kí wọ́n máa lo ẹ̀tanú àbí kí wọ́n máa fẹ́ràn òun iná ni pé Olúṣẹ́gun Ọbásanjọ́ ó fẹ́ gbìyànjú àti ṣe sáà kẹta ńgbà náà. Òun tóun jẹ́ igbákejì ẹ̀ ńgbà náà, òun lòun wá ń pè ṣàkíyèsí pé ẹ̀ ní lọ ṣẹlẹ̀ kẹta o, nítorí àwọn ẹ̀yà yìí a ti sọ lórílẹ̀‐èdè Nàìjíríà tó ti fẹ́nu kò wípé a máa pín ọ̀rọ̀ ó fẹ́ ṣe pọ̀ a máa pín ló lẹ́yàbẹ̀yà ni, wípé ẹni tó bá fẹ́ wá látapá àríwá o ó lè díje dupò ààrẹ, ẹni tó bá fẹ́ wá látapá bí ó lè díje dupò ààrẹ, bó tilẹ̀ jẹ́ pé gbogbo wa la ní àǹfààní lábẹ́ òfin orílẹ̀‐èdè Nàìjíríà láti díje dupò tó ń wá. Àwọ̀ tó wáyé láàrin pé nìkan járe ẹnìkan jẹ́ igbákejì ààrẹ táàrin àwọn méjèèjì tí òfin tó di àsìkò tá a wí yìí lórí pé a fẹ́ ṣèjọba fẹ́ darí ìlú, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn iná ni wọ́n fi kan Atiku Abubakar tó ti fi gbà kọ́rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè yìí wípé gbogbo ohun tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ìjọba iná ló jẹ́ lákòókò náà ló sọ di tàdáni. Nínú èyí tó ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ò lè gbàgbé iná ni ti ọ̀rọ̀ ìpèsè iná tá a bá ń gbọ́ títí dàkókò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì máa ń sọ bọ́bá múnádé ẹ̀ máa gbọ́ NEPA. Ìtàn NEPA ó ti kúrò nínú ìtàn orílẹ̀‐èdè Nàìjíríà ní ìsinyìí, kì í ṣọ̀rọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí ìtàn ọ̀rọ̀ NEPA tó ti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó mú ìtàn NEPA kúrò tó fi di pé a gbé fún àdáni nígbà tó wà lábẹ́ ìjọba tó jẹ́ pé ìjọba ló ń ṣàmójútó iná NEPA láti pé bí náà bá sí lápá àbíkọ́ àjọ kan wà tá a gbé kalẹ̀ kó tó di pé wọ́n yànda gbogbo ẹ̀ kó di ti aládàáni. Nínú ara àwọn ẹ̀sùn tí wọ́n fi ń kolóyè Atiku Abubakar nìyí láàrin ìgbà tó ṣèjọba pẹ̀lú olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, ká má wàá gbà pé ṣáájú àkókò yìí o Atiku Abubakar tá à ń sọ yìí ó ti kọ́ díje gẹ́gẹ́ bíi pé òun fẹ́ díje dupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn lọ́dún 1993 nígbà tó kọ́ bẹ̀rẹ̀ tó díje láti ṣe ètò ìdìbò abẹ́lé níbi tó ti jẹ́ pé lákòókò náà ó pàdánù ètò ìdìbò abẹ́lé yìí lábẹ́ ẹgbẹ́ òṣèlú SDP tó pàdánù ẹ̀ sọ́wọ́ olóògbé MKO Abiola. Atiku Abubakar iná ni wọ́n jọ díje ṣe ètò ìdìbò primary pẹ̀lú Abiola ńgbà náà kó tó di pé Abiola lẹ́gbẹ́ òṣèlú SDP ni wọ́n fà kalẹ̀ wípé ó jáwé olúborí primary election eléyìí tí wọ́n ṣe lọ́dún 1993 ńgbà náà. Lẹ́yìn tí gbogbo ọ̀rọ̀ yìí lọ tẹ́gbèrègbè Atiku Abubakar yìí náà ló tún wá iná ló wá díje ló fi jẹ́ pé òun ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ lò gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ ní gbogbo sáà
tó lóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ lò gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ǹjẹ́ bí gbogbo ọ̀rọ̀ yìí ṣe lọ pẹ̀lú àwọn aáwọ̀ tó tún wáyé láàrin ààrẹ àti igbákejì títí dòní, báwọn méjèèjì bá kọ̀ ríra wọn tí wọ́n kíra wọn ní kíkí ojú ni. Olóyè Atiku Abubakar ó ṣe ń tako ààrẹ nígbà náà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wípé Ọbásanjọ́ jẹ̀bi láti fẹ́ pé òun fẹ́ ṣe sáà kẹta lẹ́yìn tó ti ṣèjọba nígbà ayé ológun, lẹ́yìn tó tún padà wá tó fẹ́ ṣèjọba láyé alágbádá, tó ṣe sáà ọdún mẹ́rin àkọ́kọ́, tó ṣe sáà ọdún mẹ́rin àkejì, tó tún pò fẹ́ ṣe sáà ọdún mẹ́rin ẹlẹ́ẹ̀kẹta. ìlà tí kò pé òun lòdì sí fún ìlò fa bọ́básanjọ́ ò ṣe fẹ́ràn òun. Bẹ́ẹ̀ lọ́básanjọ́ pé nínú great mistake àṣìṣe tóun ṣe nínú ìlànà òṣèlú òun ni pé òun gbà láti lo Àtíkù gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ igbákejì òun táwọn fi jọ ṣe sáà náà. Àtíkù Abubakar ò dá dúró bẹ́ẹ̀ o. Lọ́dún 2007 Àtíkù Abubakar yìí tún jáde, ó tún díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú AC níbi tí wọ́n ti ṣe ètò ìdìbò abẹ́lé eléyìí tó jẹ́ pé lákòókò náà ipò kẹta l'Àtíkù Abubakar ṣe nínú ètò ìdìbò tó wáyé lọ́dún 2007 níbi tó jẹ́ pé Yar'Adua ló padà jáwé olúborí lọ́dún 2007 yìí. Ibi tá à ń bọ̀rọ̀ bọ̀ ẹ ti gbọ́ ohun tí Àtíkù Abubakar tó sọ tó jẹ́ ohun tó fà á tó ní òun fi kọ̀ fún ààrẹ tẹ́lẹ̀ rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ lákòókò náà nítorí pé ìyẹn fẹ́ lọ fẹ́lẹ̀ kẹrin. Àtíkù Abubakar yìí iná ló jáde lábẹ́ ẹgbẹ́ òṣèlú AC lọ́dún 2007 tó díje pẹ̀lú Yar'Adua níbi tó jẹ́ pé ipò kẹta iná ló bọ́ sí tó fi jẹ́ pé Yar'Adua ló ṣepò kíní lọ́dún 2007 náà. Àtíkù Abubakar ò dá dúró bẹ́ẹ̀ lẹ́yìn ètò ìdìbò ọdún 2007 tí wọ́n ṣe ọdún kìíní ọdún kejì ọdún kẹta nígbà tó tún di ọdún kẹrin tí Yar'Adua tí yẹn dágbére fáyé. Àtíkù Abubakar tún jáde lọ́dún 2011 láti pé òun tún fẹ́ díje dupò ààrẹ lọ́dún 2011 yìí lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP. Wọ́n ṣètò ìdìbò abẹ́lé ńgbà náà ló fi jẹ́ pé Goodluck Jonathan iná ni wọ́n fà kalẹ̀ lẹ́ni tó jẹ́ igbákejì Yar'Adua nígbà tí yẹn ti lo sáà méjì tó kù tí Yar'Adua lò nígbà tí yẹn lọ́dún méjì tí yẹn jáde láyé. Iná ni Goodluck Jonathan ló wá jáde lọ́dún 2011 yìí. Nígbẹ̀yìn Àtíkù Abubakar tún fìdí rẹmi. Goodluck Jonathan ni wọ́n lò nínú ètò ìdìbò abẹ́lé náà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP. Goodluck Jonathan ṣèjọba ẹ̀tàn lẹ́yìn ọdún 2011 yóò dọ́dún 2015. Iná ni Àtíkù Abubakar yìí ló tún jáde lọ́dún 2015 wípé òun tún fẹ́ díje dupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ṣètò ìdìbò primary lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC. Àtíkù Abubakar ò tú wọlé. Ìjẹ́jẹ́ mọ̀ pé lẹ́yìn ọdún 2015 yìí ó tún dọdún 2019 Àtíkù Abubakar ó tún jáde ipò òun tún fẹ́ díje dupò lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2019 níbi tó tún ti fìdí rẹmi sọ́wọ́ ààrẹ Muhammadu Buhari ńgbà náà tí yẹn ti dolóògbé báyìí. Bẹ́ẹ̀ lọ lẹ́yìn ọdún 2019 Àtíkù Abubakar tún jáde lọ́dún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP náà tó pàdánù sọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu. Ǹjẹ́ jẹ́ túmọ̀ pé lọ́dún 2027 tá a tún wètò ìdìbò ẹ̀ yìí Àtíkù Abubakar ló tuntun jáde o láti fẹ́ díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC. Ó ti jáde wípé èèyàn ń jáde fẹ́ díje dupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà àti tó jáde primary ẹ̀ àti tó jẹ́ pé wọ́n fún un ní tíkẹ́ẹ̀tì àti díje dupò ààrẹ tó kojú ẹgbẹ́ míì. Ó ti pé ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta tá a bá ní kàkà báyìí. Ẹ jẹ́ ká wá bójú wò fún ara wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwo tí Àtíkù Abubakar tó ti ná lẹ́ẹ̀mejèèje tó ti jáde pé òun fẹ́ díje dupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣe owó kékeré ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlànà míì làátọ̀ téèyàn máa wò wípé ẹni tá a fẹ́ gbórílẹ̀‐èdè Nàìjíríà lé lọ́wọ́ lórí ọ̀nà wo iná ló fi qualify láti darí wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Irú àwọn àpẹẹrẹ rere wo lélẹ̀, irú àwọn àṣeyọrí wo la lè tọ́ka sí pé Àtíkù Abubakar ní láti pé òun fẹ́ jáde dupò. Ṣé kì í rí Àtíkù Abubakar yìí ni? Bákan náà ẹ̀wẹ̀ tá a bá wá sọ pé Àtíkù Abubakar yìí o wípé ó wá rẹ òun àwọn méjì míì ta ní nínú ìlànà ìṣèjọba àti ètò ìdìbò tá à ń wò lọ́ọ̀kan. Ààrẹ Bọ́lá Tinubu eléyìí náà fúnra rẹ̀ tó ń bẹ́ẹ̀ láti gbà táàrẹ Bọ́lá Tinubu ti débẹ̀ onírúurú àwọn ìpèníjà là ń ní bá a ṣe ní ìpèníjà nípa ìṣòro ètò ààbò, là ń ní ìpèníjà nípa ètò ẹ̀kọ́, là ń ní ìpèníjà lónírúurú àwọn ẹ̀ka míì bẹ́ẹ̀ lọ. Àwa tún ní adíje míì tó jẹ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú NDC ìyẹn Peter Obi láìpẹ́ yìí ló ṣe fọ́nrán kan síta níbi tí wọ́n ti ń bi léèrè ọ̀rọ̀ tó kópa nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí tẹlifíṣàn kan
tí wọ́n béèrè pé lákòókò tó jẹ́ gómìnà o ní ìpínlẹ̀ tó ti wá o àwọn nǹkan wo àtàwọn nǹkan wo ló gbé ṣe, ilé ẹ̀kọ́ mélòó ló kọ́. Àtíkù Abubakar ló ń sọ nínú fọ́nrán yẹn wípé òun ò lè sọ pé òun kọ́lé ẹ̀kọ́ báyìí ṣùgbọ́n òun tóun ṣe ojúlé ẹ̀kọ́ lọ. Ǹjẹ́ kí ló ṣe? Ló ń tọ́ka sí pé kí ọ lọ wọlé ẹ̀kọ́ fásitì eléyìí tó jẹ́ ti Ojukwu tó ń bẹ ní ìpínlẹ̀ Anambra. Ipe òun fúnra òun lòun mọ ọwọ́ òun mú àdá tóun fi rókó. Lónírúurú àwọn ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní jáde lórí ọ̀rọ̀ eléyìí tí Peter Obi tó sọ. Ìṣèjọba wa lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ní láti ronú wa dáadáa kí àwọn tó fẹ́ darí wa náà káwọn fúnra wọn náà kí wọ́n fọwọ́nú kí wọ́n ronú nítorí àtúbọ̀tán ni. Gbogbo àwọn tó bá ti ní lọ́kàn pé àwọn fẹ́ lọ nú ìṣèjọba láti pé àwọn fẹ́ lọ da ìṣèjọba ìrú àbáwọn fẹ́ lọ máa kó nǹkan jẹ àwọn owó tó jẹ́ owó ti Nàìjíríà láwọn ohun tó yẹ kẹ́ ẹ lò fáráàlú tẹ́ fẹ́ lọ kó jẹ àwa tá a járàlú fún ara wa ọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ wa náà léyìí tó jẹ́ pé fún ara wa á ń láti mọ bá a ṣe máa mójútó rú àwọn nǹkan bẹ́ẹ̀. Tàlẹ́ǹtà fẹ́ dìbò fún ṣáàmọ́ ìwọ tó sọ pé èmi ò lè lọ dìbò fẹ́ẹ̀yàn kọ́ o mi tiẹ̀ ní dìbò ọ̀pọ̀lọpọ̀ ti pinnu mi tiẹ̀ ní dìbò mọ́ èmi ọkọ̀ kàbó wa wọn kò ṣe. Nígbà tó bá ń wò ó wípé àwọn kan ni wọ́n ń ṣe tí wọn ò ṣe dáadáa tí wọ́n gan fúnra rẹ̀ tó o sì rò pé o lè ṣe dáadáa tó o jáde ńkọ́. Yorùbá máa ń sọ pé ẹni tí ò sí ń bẹ̀ ò lè bá wọn jàjà wọn ò pín dáadáa. Tó bá mọ̀ wípé wọn ò ṣe kíní dáadáa òun láti mójú ẹ débẹ̀ fúnra rẹ̀ ni o wá sílé o ní wọn ò pín dáadáa. Bó o bá ti bá wọn dá sí ìyẹn jẹ́ ìṣòro táwa gọ́gọ́ máa kojú gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ ṣèyẹn léní lórí ọ̀rọ̀ tó ń rúgbó bọ̀ nípa tolóyè Sunday Igboho ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Kwara lórí èròǹgbà wípé a fẹ́ dá ikọ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn a fẹ́ dá sílẹ̀ ní Kwara State pẹ̀lú èròǹgbà wípé tá a bá dá ikọ̀ elétò ààbò ìrú ẹkùn yìí tá a bá dálẹ̀ ní ìpínlẹ̀ Kwara nílùú Ìlọrin àtàwọn ìlú míì tó súnmọ́ ìṣòro ètò ààbò á dínkù díẹ̀. Ǹgbọ́ ọ̀rọ̀ míì ló tún jẹyọ o lẹ́yìn tí gbogbo ọ̀rọ̀ ti kọ́ jẹjọ jáde wípé gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaq ó ní kí Sunday Igboho kó má wá sí ìpínlẹ̀ Kwara láti wá ṣe ìdásílẹ̀ ìrú ẹkùn. Lẹ́yìn náà iná ló tún fàṣẹ síta pé kí ó wá ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ tó ti gbẹ̀yìn yọ léyìí tó ti di iṣu atayanyan báyìí lẹ́yìn ìrìn àjò tí Sunday Igboho rìn sí ìpínlẹ̀ Kwara táwọn ọba aláyé kan tí wọ́n tẹ́wọ́ gbà á àwọn ẹgbẹ́ kan tí wọ́n gbéra wọn kalẹ̀ tí wọ́n pè ní Ìlọrin Heritage Preservation Foundation ẹgbẹ́ tó rí sí ìtọ́jú àṣà tòun tó ní ṣe pẹ̀lú ìṣe ìlú Ìlọrin. Iná ló jẹ́ àwọn tó jẹ́ olùdámọ̀ràn lábẹ́ ẹgbẹ́ náà ni wọ́n ti lọ ilé ẹjọ́ báyìí lórí ọ̀rọ̀ Sunday Igboho ọlọ́run ò fẹ́ rí ohun tó ń jọmọ́ ìrú ẹkùn mọ́ ní ìpínlẹ̀ Kwara. Àwọn ò fẹ́ rí Sunday Igboho ìjẹ́ kí lóhun tó ṣokùnfà kí ni tó dé kí lóhun tó ṣẹlẹ̀. Ọ̀ní Sunday Igboho lẹ́ni àkọ́kọ́ eléyìí tó ń darí ìlànà ìdásílẹ̀ Yorùbá Nation léyìí tó sì já sí pé èròǹgbà láti ṣe ìdásílẹ̀ Yorùbá Nation yìí kò ju pé kórílẹ̀-èdè Nàìjíríà ó pín lọ káwúsá ó máa ṣe tiẹ̀ kí Ìgbò máa ṣe tiẹ̀ káwa Yorùbá máa ṣe tiwa. Èròǹgbà tó ń bẹ nídìí afẹ́dá Yorùbá Nation lẹ̀ afẹ́dá Yorùbá Nation lẹ̀ èròǹgbà yẹn nìyẹn. Ẹni tó wá fẹ́ lọ ṣe ìdásílẹ̀ Yorùbá Nation tó ń fẹ́ ká pín iná ló wá sí ìpínlẹ̀ Kwara tó lòun fẹ́ ṣe ìdásílẹ̀ ikọ̀ elétò ààbò yìí. Ìdí rèé tí ẹgbẹ́ tó gbéra wọn kalẹ̀ yìí tí wọ́n pera wọn ní Ìlọrin Heritage Preservation Foundation tí wọ́n fi sọ pé àwọn lòdì sí pátápátá àwọn ò lè fààyè gba Sunday Igboho fúnra ẹ̀ àwọn ò sì ní fààyè gba ìrú ẹkùn ní ìpínlẹ̀ Kwara. Onírúurú àwọn ìṣẹ̀lẹ̀ ìjàmbá ìjínigbé ìṣekúpani ìlò ti wá láìpẹ́ yìí tí Sunday Igboho tó ṣàbẹ̀wò síbẹ̀ ẹni wọ́n ń dárúkọ inú igbó kan tí wọ́n ń pè ní igbó baba ńlá. Ó dárúkọ onírúurú àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ nínú igbó baba ńlá yìí eléyìí tó ti gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú igbó baba ńlá tí wọ́n pè ọ̀pọ̀lọpọ̀ àwọn adà lórí ibẹ̀ ni wọ́n fi ṣe bùgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ajínigbé ibẹ̀ ni wọ́n fi ṣe bùgbé. Àmọ̀ràn tèmi ni pé a lè fipá mẹ́ṣin dòdò ni a ò lè fipá fún ẹṣin lómi. Bíjọba ìpínlẹ̀ Kwara àwọn ìgbìmọ̀ ìdarí elétò ní Kwara State nígbà láwọn ò fẹ́ Sunday Igboho kó wá sí ìpínlẹ̀ Kwara láti wá ṣe ìdásílẹ̀ ikọ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn. Ẹ ronú àwọn èèyàn yín tó ń bẹ́ẹ̀nbẹ́ ẹ ronú àwọn èèyàn tó yẹ pé wọn ò lè gbàgbé àwọn ìjìyà
eléyìí tó ń bẹ fún wọn. Ẹ ronú àwọn tó jẹ́ pé ojoojúmọ́ iná ni wọ́n fi ń wọ ẹkún mu. Ẹ ro nípa àwọn tí wọ́n ti pàdánù àwọn èèyàn wọn, ẹni tó ti pàdánù ìyàwó, ẹni tó ti pàdánù ọkọ, ẹni tó ti pàdánù ọmọ lórí ìkọlù eléyìí tí wọ́n pọ̀ wáyé ìyẹn ní Kwara State. So bá a bá wá rẹ́ni tó lè finú fẹ́dọ̀ tí ò sọ pé kẹ́ ẹ mówó wá, wọ́n ní owó àjẹ sàárà olọ́jọ́ sún wọnú, wọn ò béèrè owó epo àbówó ata lọ́wọ́ ẹ o. Kì í ṣe pé Sunday Igboho ní ẹ ló wá lọ máa kó kọ wá tá a fẹ́ fi ra bọ́ọ̀sì àbá fẹ́ fi ra rárá o. Sunday Igboho fúnra rẹ̀ ó ní òun tó tán. Gbogbo tí wọ́n lò láti fi máa dáàbò bò àwọn èèyàn tó má lè ṣe tán láti tẹ̀ lóhun láti ṣàtìlẹ́yìn fún un káwọn ó jọ jàjà yìí, káwọn ó lé àwọn ọ̀daràn kúrò nílẹ̀ Yorùbá, kàlàáfíà tòun ìṣọ̀kan kó lè jọba nílẹ̀ Yorùbá. Gbogbo tóun ń jà fún nìyẹn. Màá fẹ́ ká farabalẹ̀ wo fọ́nrán yìí nígbà tí ẹni tó jẹ́ agbẹjọ́rò fún ẹgbẹ́ tí ó pera wọn ní Ìlọrin Heritage Preservation Foundation níbi tó ti ń sọ̀rọ̀ lórí ohun tó ṣokùnfà gangan tí àwọn ò fi lè ṣàtìlẹ́yìn fún Sunday Igboho, táwọn ò fi lè fààyè gbà nílùú Ìlọrin, táwọn ò fi lè fààyè gbà irú ẹkùn kó ṣe dásílẹ̀ rẹ̀ nípínlẹ̀ Kwara. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbowó káwo fídíò yìí láàrin ìṣẹ́jú díẹ̀. Orúkọ mi ní ẹ̀kúnrẹ́rẹ́ òun ni Umar Saad Imam, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ní sí US Imam. Ẹnì kejì mi tí a jọ dúró òun náà ni Ede Abọ́lájí Àjàsà, tí a jẹ́ aṣojú fún Ìlọrin Heritage Preservation Foundation. Ó tó ṣẹlẹ̀ ni pé à ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan, wọ́n ní Ìlọrin, wọ́n ní wọn ò fara mọ́ ẹ̀ṣọ́ aláàbò ìrù ẹkùn tí Sunday Igboho fẹ́ gbé wá. Kí la lè sọ lórí rẹ̀? Àkọ́kọ́ ni pé mi ò lágbára láti gbẹnusọ fún Ìlọrin. Bàbá ọba Ìlọrin àbáwọn tí wọ́n bá yàn, àwọn ni wọ́n ní agbára. Àmọ́ gẹ́gẹ́ bí foundation ti tiwa tó ṣe pé àṣà àti àládà Ìlọrin náà là á fẹ́ máa protect lọ́dọ̀ títí wa, àwa náà faramọ́, a sì padà gbé jáde láìpẹ́ pé faramọ́. And then, yes sir. Okay. Ojú wo lẹ fi wò àti pé kí ló dé tẹ́ fi faramọ́? Ojú tí àwa fi wò àkọ́kọ́ ni wípé ẹni tó dá ìrù ẹkùn lẹ̀, ẹni tí gbogbo ayé mọ̀ pé divisionist ni, ẹni tí tó sà ń sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe kọ́ Nàìjíríà, òun ló ń champion Yoruba nation. Gbogbo ayé ti mọ̀ yẹn, it's no more a secret pé Sunday Igboho òun ló ń champion Yoruba nation. So bóòlù àwọn onírú àwa ti fẹ́ trust rẹ̀, and Yoruba nation gbà yẹn gbogbo àwọn activities wọn wọ́n ní pé wọ́n láwọn ń bọ̀ wá ìjákì lọ́rin, àwọn kògùn bọ̀ wá, àwọn fẹ́ wá yọba lọ́rin. So kìdí ń pa wá lẹ́rìn. So nígbàgbọ́ ní confidence nínú the so-called ìlú ẹkùn àti ẹni tó dálẹ̀. So that is our position as members of Ìlọrin Heritage Preservation Foundation. Mo sọ lẹ́ẹ̀kan, a sọ̀rọ̀ fún Ìlọrin, à ń sọ̀rọ̀ fún foundation àti títí wa táwa ń sojú pé position títí wa o, a sì padà gbé jáde, a sì ṣègbésẹ̀ tó bá yẹ ká sí. Ìlú ẹkùn àtẹnitọ́ dálẹ̀, àfẹ́ wọn nílọrin, àfẹ́ wọn Kwara. Nígbà tó jẹ́ pé ó ti wá tọ́jú ti tó pé Ìlọrin gan-an ti ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ báyìí ńkọ́? Kò dí wa lọ́wọ́ láti ṣègbésẹ̀ títí wa, kò dí wa lọ́wọ́ láti ṣègbésẹ̀ tá a bá fẹ́ ṣe. Because èyí tí àwa fẹ́ ṣe òun ni wípé ká find out ṣé ìjọba ti fún ní license ní Kwara lọ́kàn wa. Wọ́n lè máa lọ sí ogun tí wọ́n bá fẹ́ ṣe ní Ọ̀yọ́ tó ti wá àbí South West, but ní Kwara ti wá yìí, agenda divisionist wọn yẹn ni náà ni objective wọn, ojú tá a fi ń wò nù. So ti yé ìmọ̀ ní gbogbo Ọ̀yọ́ wọ́n profile àwọn Fúlàní, àwọn Haúsá, gbogbo alárí gbogbo ìmọ̀ tí wọ́n hàn wọ́n, ìjọba sì dákẹ́. So tíjọba ọba wa fẹ́ crisis ní Kwara State kí wọ́n tètè lé wọn padà síbi tí wọ́n ti wá, because in Ìlọrin here we are going to protect ourselves. Ó kọ́ nílẹ̀ kan sí. Orúkọ mi ni Umar Saad Imam, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí US Imam. Tá a gbẹnusọ fún Ìlọrin Heritage Preservation Foundation. Nígbà tí wọ́n wá ń fìdí ẹ̀ múlẹ̀ wípé nítorí Sunday Igboho ó ń ṣàtìlẹ́yìn fún ìlànà Yorùbá nation lórí pé kí ilẹ̀ Yorùbá kó lè pín kúrò láàrin àwọn ẹ̀yà míì, iná ní kókó ohun tí wọ́n fi fẹ́ ṣe ìdásílẹ̀ Yorùbá nation.
báwo ló ṣe wá papọ̀ mọ́ra wọn ẹ ronú àwọn aláìṣẹ̀ bẹ́ẹ̀ yín bá ní ọ̀nà tẹ́lẹ̀ gbà dáàbò bora yín tí wọ́n fi ní jẹ́ èèyàn tí ń gbé tí wọ́n fi ní máa pè yín kẹ́ ẹ máa mú wá ẹ ronú nípa àwọn míì eléyìí tí wọ́n sí lábẹ́ irú ìlànà ààbò bẹ́ẹ̀ kí lèyí kó máa jẹ́ nǹkan tó máa gbóná lọ́kàn wa nítorí pàápàá jùlọ irú àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé léyìí tó ń wáyé tá à ń gbọ́ lọ́tún lọ́sìn ó yẹ kó lè máa jẹun tó máa dé ìbẹ̀rù fún wa ẹni yìí ò béèrè owó kò béèrè nǹkan kan lọ́wọ́ wa tá a bá ti bẹ̀rẹ̀ sí ní máa mú ọ̀rọ̀ ẹ̀tanú tá a ti mú ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà tá a ti mú ọ̀rọ̀ ìṣòro ètò ààbò yá túbọ̀ mẹ́hẹ ni fàpẹẹrẹ ewúrú ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní ahoro ẹ̀ sí ẹ̀lẹ̀ ìyẹn lábẹ́ ìjọba àbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ ǹjẹ́ jẹ́ mọ̀ pé yàtọ̀ sí ọkùnrin tó jẹ́ ẹni tó jẹ́ olùkọ́ tí wọ́n ṣekú pa nínú igbó yàtọ̀ sí ẹlòmíì eléyìí tí a tún gbọ́ wípé wọ́n pa lẹ́yìn tí àwọn principal yìí dé tán yàtọ̀ sí ẹni tí wọ́n tún sọ pé wọ́n ṣekú pa ní school ǹjẹ́ jẹ́ mọ̀ pé wọ́n tún ṣekú pa aṣọ́gbó kan arákùnrin kan wà tó jẹ́ aṣọ́gbó ni arákùnrin aṣọ́gbó yìí ó ní ọ̀fù níbi iṣẹ́ ní táìmù náà òun kàn ní kóun ó lọ sí ìlú yáwọ́ta yìí tí í ṣèlú òun ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ iná ló ń bá ṣiṣẹ́ gẹ́gẹ́ bí aṣọ́gbó ṣùgbọ́n nítorí wípé ó ní ọ̀fù níbi iṣẹ́ ń ló fi wọ́ sí yáwọ́ta lákòókò náà àkókò yìí ní ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìṣẹ̀lẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ọmọ tiẹ̀ náà wà nínú àwọn ọmọ tí wọn ò bá jí gbé ṣùgbọ́n orí kó yọ èyí ló fi gbà á lérò pé òun gan fẹ́ lọ síbẹ̀ láti pé bóun bá lè sapá tóun lè ráwọn ọmọ yìí gbà bọ́ǹbù làwọn ará bíi ni wọ́n dẹ́lẹ̀ farakùnrin tá a wí yìí o arákùnrin tó jẹ́ aṣọ́gbó iná làwọn mọ̀lẹ́bí tiẹ̀ náà ṣe bẹ̀rẹ̀ sí ní máa ké gbàjarè níta wípé ẹni tó jẹ́ ọkọ àwọn o ẹni tó jẹ́ ọmọ àwọn o ó wà nínú àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn nígbà tí ìjọba sì máa ka àwọn tó bá ṣẹlẹ̀ yìí lọ wọ́n ṣàfihàn wípé orúkọ ọkọ yìí orúkọ ọmọ àwọn yìí tó jẹ́ aṣọ́gbó orúkọ ẹ̀ wà nínú àwọn tí ìjọba sọ pé ó bá ìṣẹ̀lẹ̀ yìí lọ ṣùgbọ́n lẹ́yìn náà àwọn ò tí ì rí nǹkan kan ẹ wo ẹnu onípọ̀n láti gbókùn ẹnu ọlọ́fà láti gbọmọta wọn fẹ́ ká farabalẹ̀ ká gbọ́rọ̀ lẹ́nu ẹni tó jẹ́ ẹ̀gbọ́n sí olóògbé tó jẹ́ aṣọ́gbó tó bá ìṣẹ̀lẹ̀ yìí lọ àtẹni tó jẹ́ ìyàwó ẹ̀ ọ̀kan lára àwọn ìyàwó eléyìí tó pé òun ní wọn fẹ́ ká farabalẹ̀ gbọ́rọ̀ wọn. létàrọ̀ ni wọ́n sọ fún mi pé àwọn báńdíìtì ti pa ọkọ mi o. ó dákun àwọn ọmọ tó kó lẹ̀ fún wa àwọn ọmọ ìpọ̀ àwọn ọmọ bíi mẹ́wàá ni. àwọn agbébọn tó jí olùkọ́ àti akẹ́kọ̀ọ́ gbé ní yàwọ́ta àti ahoro ẹ̀ sí ẹ̀lẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ ní ṣùáìbù àdìgúnlé lọ kó tó ṣe kòńgẹ́ ikú òjijì ìyàwó mẹ́ta àti ọ̀pọ̀ ọmọ ni olóògbé náà fi sílẹ̀ sáyé lọ BBC Yorùbá bá ọ̀kan lára àwọn ìyàwó rẹ̀ àti ẹ̀gbọ́n rẹ̀ sọ̀rọ̀ àbọ̀ wa rèé. orúkọ mi ni Aminat Adigun mo jẹ́ kan ní ara ìyàwó Ṣùáìbù Adigun tí ọkọ mi ṣalábàápàdé ikú àwọn báńdíìtì yẹn tí wọ́n kó àwọn ọmọ ní ìlú yàwọ́ta ẹ̀sìn ẹ̀lẹ̀ ọ̀yọ́ wọ́n ní ọ̀fù láti ibi iṣẹ́ ni wọ́n sì pè mí níjọ́ àlàmísì yẹn pé àwọn ní ọ̀fù ṣùgbọ́n àwọn fẹ́ lọ wo àwọn fámílì àwọn ní oko ọ̀dọ̀ àwọn ní yàwọ́ta wípé àwọn lọ́jọ́ méjì mo sì ní kò sí yọnu nígbà tó di àárọ̀ ọjọ́ Friday ó pè mí ní déédéé bíi aago 9 ó ní àwọn báńdíìtì yẹn wọ yàwọ́ta o wípé ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ Ọlọ́run ló yọ ọmọ mi kan tó wà lọ́dọ̀ àbúrò àwọn tí wọn ò gbé lọ. nígbà tó sì di alẹ́ Friday ní déédéé agogo 10 tí wọ́n lé wọn lọ tí wọn ò bá wọn wọ́n pè mí ní 10:59 wọ́n ní àwọn ti padà láti ẹ̀sìn ẹ̀lẹ̀ wípé àwọn ń lọ yàwọ́ta wípé táwọn bá ti dé yàwọ́ta tó bá ti di ní àárọ̀ àwọn ò dájí pè mí kó tó di pé àwọn ò wá bí wọ́n ṣe gbé àwọn ọmọ lọ. iṣẹ́ awọ́gbó ló ń ṣe ní ọ̀yọ́ ló ti ń ṣiṣẹ́ so ó dẹ̀ lé ọ̀fù nígbà yẹn ló fi wá tó fi ṣe déédéé táìmù tí àwọn pípọ̀ ìwọ̀lú wá so òun wá sọ pé òun ò lè ìlú òun ni àfi kóun jà fún ìlú òun torí ọmọ tòun náà wà nínú ìlú yẹn Ọlọ́run ló yọ àwọn ọmọ tiẹ̀ gangan wọn ò bá rí ọmọ tiẹ̀ náà gbé ṣùgbọ́n Ọlọ́run ló yọ tí ò jẹ́ wọn rí ọmọ rẹ̀ gbé wá ní irú tó ṣẹlẹ̀ nínú ìlú yìí òun náà òun ṣe déédéé rẹ̀ òun ní láti jà fún ìlú yẹn kó náà tẹ̀lé àwọn pípù yẹn wọ igbó ní àárọ̀
Saturday tí wọ́n ń lọ. nígbà ó sì ti dijọ́ Saturday yẹn mo expect kọ́ wọn láti àárọ̀ títí di 6 ìrọ̀lẹ́ ìrì kí wọ́n pè mí. mo jókòó ìgbà tó mo try number wọn títí di 12 lóru kọ́ wọn ò wọlé. ìgbà tó di láàárọ̀ mo pe àbúrò wọn kan tí ń bẹ ń Ìbàdàn táyé wọn wípé ìrì nọ́mbà ọkọ mi pè sí ìwà ni mo lọ Yàwọ́ta báyìí. ó ní ó dáa kí mo múra ń pé òun ó pe àwọn bọ̀dọ̀ òun pé tí àwọn bá ti rí wọn pè bí n bá mo bọ̀ wá Yàwọ́ta àwọn ò sọ fún mi mo sì ní kò sí yọnu. later on bíi 10:30 ni wọ́n pè mí padà ń pé ọkọ mi lásídẹ́ǹtì o ń pé ń sì ń pariwo ń pé òun fẹ́ rí mi àtọmọ tí ń bẹ ní ẹ̀yìn mi. àbúrò wọn yẹn sẹ́ndì owó ọkọ̀ sí mi àti bírọ́dà mi kan ń pé kí n wá mọ̀ lù mo sì gbéra mo fi lọ bá wọn ní odò ọba. Wọ́n lé àwọn pípù yẹn lọ tí wọ́n dẹ̀ rí wọn bá kí wọ́n tó padà wálé ní ìjọ yẹn kí wọ́n tó wá múra ní àárọ̀ ọjọ́ kejì Saturday kí wọ́n tó lọ kó tó di pé ó ṣe alágbàkó. ibi tí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà dé àdúrà tá a máa gbà ní pé ká má ṣe kòńgẹ́ aburú. àdúrà tá a máa gbà ní pé ká má rìn níjọ́ tẹ́bí bá ń pọ̀nà ká má sìn lé níjọ́ tẹ́bí bá ń palẹ̀ nítorí pé pẹ̀lú ìlànà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ̀mí wọ́n ń ṣòfò tó sì jẹ́ pé ìlànà tẹ̀mí àwọn èèyàn fi ń ṣòfò ó kàn ń ṣòfò lásán ni. bẹ́ẹ̀ la jẹ́ pé lásìkò yìí ohun tí àwọn adarí wa lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ń gbájúmọ́ ọ̀rọ̀ ètò ìdìbò ni. ọ̀rọ̀ báwo ni mo ṣe fẹ́ wọlé lọ́dún 2027 talento ọ̀rọ̀ ìṣèjọba ọ̀rọ̀ ìṣèlú ló wá ń lọ táwọn èèyàn sì mójútó ìlànà ètò ààbò. ṣé nígbà tó bá jẹ́ pé àwọn èèyàn tẹ́ fẹ́ lọ bá ní local government kan tó bá jẹ́ pé fàpẹ̀rẹ̀ báyà bí àwọn èèyàn 300 ló wà ń bẹ̀ tẹ́ fẹ́ kí àwọn èèyàn 300 dìbò fún yín táwọn ajínigbé àwọn aṣekúpa níbàdìbẹ̀ tí wọ́n pa 200 ṣe máa rí ìbò tẹ́lẹ̀ ń wá yẹn gangan igi kọ́ ló máa dìbò fún yín àwọn èèyàn yìí ni àwọn èèyàn yìí gan lẹ́ni láti ṣètọ́jú wọn dáadáa káàbò pípé ó wà lórí wọn kó má jẹ́ pé ọ̀rọ̀ ètò ìdìbò mo gbọ́dọ̀ débẹ̀ ní dandan mo gbọ́dọ̀ débẹ̀ ní dandan òun ló máa wà lọ́kàn wa ó dọ̀wọ́ kálukú wa. Nàìjíríà ò ní bàjẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ká má bàjẹ́ ká ronú lọ́nà tá a máa fi wà ní ìṣọ̀kan ká ronú lọ́nà tí tẹ̀síwájú máa fi bórílẹ̀-èdè Nàìjíríà ká ronú lọ́nà tí ààbò pípé tó fi máa jinlẹ̀ lórílẹ̀-èdè yìí. arúgbó pọ̀ lọ́wọ́ ẹ̀yin tẹ́ gbìyànjú tẹ́ wò á látàárọ̀ àjọṣe wo ò ní bàjẹ́ ilé ò ní léwọ́ ọ̀nà nínà wá gbòrògbòdò ayé ò ní lò fún ajó ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá kọ́ọ̀dì tó ń fò lókè lókè mo sún mo sáyẹ̀nsì.